ṣùgbọ́n kò fẹ́ kó owó lé ilé náà lórí láì béèrè sí i. Èyí ló mú kó tọ̀ àfáà Ibrahim lọ, ẹni tí wọ́n tún mọ̀ sí Akéúsọlá, láti gbàdúrà fún un. Ó ṣàlàyé síwájú sí pé àfáà Ibrahim wá ní kí ọkùnrin yìí ó wá pẹ̀lú owó náà, pẹ̀lú ìlérí pé òun ó gbàdúrà sí owó náà àti wípé ọkùnrin yìí gbọ́dọ̀ súndọ̀ rẹ̀ fún àdúrà náà, tó sì fi ọkùnrin náà sí yàrá kan níbi tó ti ṣekú pa á nígbà tó sùn. Lójú náà ti bu àṣírí ìwà ibi yìí, Akéúsọlá kun ẹ̀yà ara ọkùnrin náà lékìrí tó sì kódà sínú àpò sakasaka tó sì lọ jù sí òpópónà mọ́rosẹ̀ Àkúrẹ́ sí Iléṣà. Àwọn mọ̀lẹ́bí ọkùnrin náà bẹ̀rẹ̀ sí ní fòyà nígbà tí wọn kò rí Adélékè. Èyí ló mú kí wọ́n lọ bá ọlọ́kadà tí wọ́n rí pẹ̀lú rẹ̀ gbẹ̀yìn. Ọlọ́kadà yìí sì gbé wọn lọ sí ilé àfáà tó já ọkùnrin náà sí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn ọlọ́pàá ni àfáà Ibrahim ti jẹ́wọ́. Bẹ́ẹ̀ gẹ́ kó tó di pé ó ju òkú rẹ̀ nù ni àfáà Ibrahim ti gé àtẹ́lẹwọ́ ọ̀tún ọkùnrin náà tó fẹ́ lò fún àjò owó. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun, alàgbà Ajígadé Ẹgbẹ́délé fi ìdí rẹ̀ múlẹ̀ tó sì ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Àbọ̀ láti gbọ́ láti ẹnu Adédèjì Adédayọ̀ bí ó ti ń jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Olórí orílẹ̀-èdè yìí láyé ológun, ajagunfẹ̀yìntì Abdulsalami Abubakar ti gún àwọn ọkùnrin orílẹ̀-èdè yìí ní kẹ́sẹ́ láti dá àjọ kan sílẹ̀ èyí tí yóò máa rí sí ìgbáyégbádùn àwọn ọkùnrin ẹgbẹ́ wọn. Abubakar ni ó sọ ọ̀rọ̀ náà ibi àyẹ̀wò àìsàn jẹjẹrẹ kan tí ó wáyé ní ìlú Minna. Ó sọ wípé ó ṣe pàtàkì kí àjọ kan wà tí yóò máa mójútó àwọn àgbàlagbà ọkùnrin tó bá ti ń di arúgbó. Ó tún tẹ̀síwájú wípé àwọn obìnrin ti ń borí àwọn ọkùnrin báyìí nínú ètò mímójútó àwọn tó ti ń darúgbó. Nítorí náà, àwọn ọkùnrin náà gbọ́dọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá nípa dídá àjọ kan tí yóò máa ṣe ìkẹ́ àwọn tí ọjọ́ ti ń lọ lórí wọn sílẹ̀. Ẹ̀wẹ̀, aya ààrẹ orílẹ̀-èdè yìí Hajiya Aishat Buhari tí òun náà wà níbi ìfilọ́lẹ̀ ọ̀hún sọ wípé àwọn obìnrin yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn ọkọ wọn lórí ìgbésẹ̀ tí ó dára. Gómìnà ìpínlẹ̀ Niger Abubakar Bello wá ń gbóríyìn fún àwọn obìnrin fún àtìlẹ́yìn wọn nínú mímú orílẹ̀-èdè yìí tẹ̀síwájú. Lákòótán, olùdásílẹ̀ ibi àyẹ̀wò fún àìsàn jẹjẹrẹ ọ̀hún tó tún jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Niger, Dókítà Aminat Abubakar Bello, wá ń pe àwọn aládàáni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti máa ṣe ìtọ́jú àwọn ará ìlú. Àjọ elétò abẹ́lé Department of State Service DSS sọ wípé nínú àwọn alákatakítí Boko Haram ti pinnu láti darapọ̀ mọ́ ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí. Wọ́n sọ wípé àmọ́ ọwọ́ ti tẹ àwọn méjì kan nínú àwọn tó ń gbèrò láti darapọ̀ mọ́ ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí. Àwọn méjì tí ọwọ́ bà náà ni a gbọ́ wípé wọ́n ń ṣe àdó olóró tí àwọn èṣù ìkọkú ọ̀hún ń lò. Nínú àtẹ̀jáde kan gba ọwọ́ agbẹnusọ àjọ elétò ààbò abẹ́lé ọ̀hún Tony Opuiyo ní àjọ DSS ti sọ wípé ọwọ́ ti àwọn méjì náà ní ìpínlẹ̀ Kano. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé kété tí àwọn gbọ́ nípa bí àwọn èṣù ìkọkú náà ti fẹ́ tún ara wọn pín ní ìpínlẹ̀ Kano ní àwọn àti àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti darapọ̀ láti lọ sí gbogbo ibi tí àwọn agbésùmọ̀mí ọ̀hún wà kí ọwọ́ òfin sì rí méjì mú lára wọn. Àwọn méjì ọ̀hún ni Ibrahim Abubakar àti Idris Audu. Audu ni ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àdó olóró ṣíṣe tí wọ́n sì máa ń ran láti lọ ṣe àmì nípa àwọn elétò ààbò orílẹ̀-èdè yìí kí ó lè wá padà lọ fún àwọn èṣù ìkọkú náà lésì, àmọ́ tí orí ò ṣe lóore nígbà tí ọwọ́ àjọ DSS sì tẹ̀. Bákan náà ni Opuiyo sọ wípé ọwọ́ àjọ elétò DSS tún tẹ arákùnrin kan tó ń jẹ́ Samuel Asukwo tí wọ́n pè ní ògbólógbò ajínigbé ní agbègbè Nasara tí ó wà ní Bako ní ìpínlẹ̀ Cross Rivers. Ní báyìí gbogbo wọn ti wà lákọlò àwọn àjọ elétò ààbò DSS. Igbákejì alága yanyan ẹgbẹ́ òṣèlú APC ti ẹkùn gúúsù Olóyè Ṣẹ́gun Òní ti bu ẹnu àtẹ́ lu ìpè tí àwọn kan pè fún ààrẹ Muhammadu Buhari láti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Ṣẹ́gun Òní tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí sọ wípé irú ìpè bẹ́ẹ̀ jẹ́ ti ìkà àti ìpè búburú
ní ibi ìgbàlejò ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga ifáfitì ìjọba àpapọ̀ tó wà ní Ọ̀yẹ́ Èkìtì, ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ṣórẹ̀mẹ́kún ni gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ti sọ̀rọ̀ náà. Ó wá ń di ẹ̀bi ipò tí orílẹ̀-èdè yìí wà ru ìṣèjọba ààrẹ àná olóyè dókítà Goodluck Jonathan. Ó sọ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò tọwọ́ ààrẹ Muhammadu Buhari wá. Nítorí náà kí àwọn tó ń sọ wípé kí ààrẹ Muhammadu Buhari lọ kọ̀wé fipò sílẹ̀ lọ sí mẹ̀dọ̀. Olóyè Ṣẹ́gun Òní wá ń sọ wípé ó dá òun lójú gbangba pé láìpẹ́ láì jìnnà ohun gbogbo ń bọ̀ wá dẹrùn ní orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ náà ló tún sọ wípé òun lè fi ògùn rẹ̀ gbárí wípé ẹgbẹ́ òṣèlú APC ni yóò gba ìjọba ní ìpínlẹ̀ Èkìtì ní ọdún 2018. Ibrahim Ganiu ti wà lójú òpó láti fún wa ní ìròyìn ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Ìyágànkù ní ìlú Ìbàdàn ti pa láṣẹ fún arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Doris Cannon, ẹni ọdún 45 wípé kó máa gbatẹ́gùn náà ní ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó gún ọkọ rẹ̀ ní ọ̀bẹ pa. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún ọ̀gbẹ́ni Táíwò Ọládìran sọ wípé ilé-ẹjọ́ ní ẹ̀tọ́ láti ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú wípé kí afurasí obìnrin ọ̀hún sì wà ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n tó wà ní Agodi nílùú Ìbàdàn títí di ìgbà tí ilé-ẹjọ́ yóò gba àṣẹ láti ọ̀dọ̀ ọ́fíìsì olùdarí ìfẹ̀sùnkàn ní ìpínlẹ̀ náà. Arábìnrin Doris ọ̀hún tó jẹ́ ìyá àwọn ọmọ mẹ́ta ni ó ń gbé ní ojúlé 12 òpópónà Àlàáfíà Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn tó sì ń kojú ẹ̀sùn ìṣekúpani lọ́wọ́lọ́wọ́. Ṣáájú ní olùfẹ̀sùnkàn Sergeant Fẹ́mi Omílànà ti sọ fún ilé-ẹjọ́ wípé ní ọjọ́ 3 oṣù kẹjọ ọdún yìí ní dédé agogo 11:30 alẹ́ ni arábìnrin Doris gún ọkọ rẹ̀ Vincent Cannon ẹni ọdún 45 ní ọ̀bẹ pa lẹ́yìn èdè àìyedè ráńpẹ́ kan tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Olùfẹ̀sùnkàn ọ̀hún sọ pé ẹ̀ṣẹ̀ arábìnrin Doris ni ó tako ìwé òfin ọ̀daràn ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ní ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ arábìnrin Doris ọ̀hún